mi ò mọ ní kọ́ máa sọ lọ́rọ̀ ni gbogbo nǹkan lọ́lọ́run fún mi lẹ́bùn ẹ̀ Agídí Èkìtì lónìí ṣùgbọ́n Ọlọ́run fún mi lórí kíkọ. Kí èèyàn kan kó gbé bíi tí fídíò or voice message tí Sunday Igboho ti ń perí Gani láì dáa ó gbé síta màá kó mẹ́rin ti Gani síta. Ìtẹ́ ẹ̀ ń bẹ lọ́wọ́ mi bàbá ẹ̀ jí màálù èèyàn kan ní. ẹ má bàjẹ́ má bàjẹ́ òjà. Ó lè ní bàbá ẹ̀ jà tó sọ lọ s'Arigidi. Ìtẹ́ ẹ̀ ń bẹ lọ́wọ́ mi pé díẹ̀ ló kù Gani fẹ́ pa òun tóun ò bá fàtì jùlọ. Onírìṣà pé Sunday Igboho ló lú ọmọ ẹ̀fọ́rí ló jẹ́ fún Gani. To the confirmation and endorsement tí bàbá wa Ọ̀jájá Ògúnwùsì tó fún Sunday Igboho ó ṣọ́ọ̀kì wọn. Nígbà tó jẹ́ pé ọmọ ọkọ ni ọmọ ọkọ ń bad bite kò ráyè ọ̀rọ̀ ẹyin nígbà tó mọ̀ pé ilé bàbá òní owó ní fẹ́ kó tù. Ọmọ ilẹ̀ tá a bá gbé sórí bẹ́ẹ̀dì ẹ̀ mọ̀ pé ó máa padà jábọ̀ lọ́dọ̀ Gani. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. ọ̀rọ̀ ibà Gani Adams yìí àfi kí wọ́n tètè wá nǹkan ṣe sí o pàápàá jùlọ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá. ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí tí bàbá wa Onírìṣà tí wọ́n gbé mọ́tò kan fún àwọn ìrú ẹkùn tìpínlẹ̀ Ọ̀ṣun bẹ́ẹ̀ ò bá wá gbàgbé lẹ́yìn ìgbà tẹ́lẹ̀ yìí jáde tán tí gbogbo ọmọ Yorùbá ń yọ̀ pé a máa dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ọọ̀ni Ọ̀jájá Ògúnwùsì pé wọ́n ṣe wọn o bẹ́ẹ̀ gẹ́gẹ́ nínú àwọn èèyàn dùn wípé ó túmọ̀ sí pé nípínlẹ̀ Ọ̀ṣun báyìí ààbò tó dájú yóò wá bẹ̀rẹ̀ lákọ̀tún níbẹ̀ náà ni àwọn ọmọ ibà Gani Adams jáde pò wípé kí náà gbé fún wọn kí ni wọ́n tiẹ̀ fún wọn gan bẹ́ẹ̀ ò bá gbàgbé láìpẹ́ yìí náà ni ọba Onírìṣà ló fún ẹgbẹ́ ìrú ẹkùn ní 100 million naira bó ṣe fún wọn tán náà ni àwọn ọmọ ibà Gani Adams ti jáde tí wọ́n ń fojú àtẹ wo kinní ọ̀hún pàápàá jùlọ tí wọ́n sọ pé Sunday Igboho lọ tọrọ owó ó lọ tọrọ mọ́tò lọ́dọ̀ Onírìṣà láìpẹ́ yìí làwọn náà wá tẹ bọ́tìnì tiwọn o èmi pé Ṣèyí Mákindé fún wọn ní mọ́tò kan ìmọ́tò ọ̀hún tán wá fún wọn ni wọ́n ti ń yànga ẹni tí wọ́n ń pè ní Sunday Igboho nínú ẹ̀ òun náà ni gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n jẹ́ ọmọ ọkọ ní wọ́n á ní èyí ti rí gan kí ló ń ṣe ibà Gani Adams àtàwọn ọmọ ṣẹ́ ìwé kí ní ṣe tí ibà Gani Adams gan ò tiẹ̀ dá wọn lọ́wọ́ kọ̀ níbẹ̀ ni lórí ètò kan tí màmá mi tí gbogbo èèyàn mọ̀ sí Yorùbáwùyí ṣe òní kìíní ọ̀hún ti ń jábọ́ bí àpò yèrè ìyẹn lórí TikTok wọn bẹ́ẹ̀ làwọn èèyàn ń pè wọlé àlejò ọjọ́ náà òsì náà ni bàbá Èkìtì ibẹ̀ ń bàbá Èkìtì ti tú pẹ́ẹ́rẹ́pẹ́ẹ́rì ọ̀rọ̀ nípa ibà Gani Adams ló sì sọ tójú ẹ̀rí àti táwọn ibà Gani Adams gan fojú ẹ̀rí wọ́n máa sọ ìtàn tó pọ̀ nípa ibà Gani Adams níbi tí wọ́n ti ń fọwọ́ ẹ̀ sọ̀yà wípé kórópọn ibà Gani Adams ó ń bẹ lọ́wọ́ àwọn o ìyẹn bí ibà Gani Adams ò bá fi ọwọ́ síbi ọwọ́ gbé àti pẹ̀lú wípé abá aláàfin àná tó fi ibà Gani Adams jẹ wípé àṣìṣe lágbára lọ́ba yìí ṣe wọ́n ti wá sọ níbi pé ibà Gani Adams gan kì í ṣe ọmọ Yorùbá wọ́n lọ́mọ tápà ní ṣùgbọ́n ìpínlẹ̀ Ondo ló gbé ní Arigidi ibi tí wọ́n ti ń sọ pé àṣírí ẹ̀gàn ń bẹ lọ́wọ́ àwọn ibi tí wọ́n ti sọ wípé bàbá ibà Gani Adams ẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ sí bàbá ẹ̀ wọ́n ní ada màálù ni wọ́n ní ṣùgbọ́n ibi tó da màálù dé ọ náà ni ó ti ṣàfọ́ra màálù kan débi pé bàbá òun sá lọ sí Arigidi ni Arigidi ọ̀hún ló sì wà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ibẹ̀ gan ni wọ́n sì bí ibà Gani Adams sí ẹ wo ìtàn pọ̀ ńbẹ̀ nígbà tí bàbá Èkìtì bẹ̀rẹ̀ sí sọ wípé àwọn kan ni wọ́n sọ̀rọ̀ àwọn fọ́hùn ní ìtàn nípa ibà Gani Adams tí àwọn ọmọ OPC tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ ohun tí ò dá nípa bàbá Èkìtì wá sọ ní ọ̀rọ̀ wọn wípé àwọn ti ṣe ìwádìí tó pọ̀ nípa ibà Gani Adams wípé ọ̀pá tí ń bẹ lọ́wọ́ ẹ̀ gan kì í ṣe ọ̀pá tó jẹ́ ọ̀pá òríjìnà èyí tí Aláàfin Ọ̀yọ́ àná tó gbéṣẹ́ ọba Adéyẹmí fún un wípé tẹ́ ẹ bá rí ọ̀pá gidi èyí tí wọ́n máa ń fún àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀pá bẹ́ẹ̀ á máa dá dúró fúnra ẹ̀ pé kò dìgbà tán bá tó mú lọ́wọ́ kó tó dá dúró wọ́n láṣọ tán sì máa ń wọ̀ fún àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò aṣẹ òun ó fò dọ́rùn wọn ni wọ́n láwọn ṣèwádìí ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n ti wá ń sùn àṣírí tó pọ̀ nípa ibà Gani Adams léyìí tí máa fẹ́ kẹ́ wá fi ti ara yín bọ̀ níbẹ̀ náà ni àwọn ọmọ Yorùbá kan ti ń sọ àwọn ọ̀rọ̀ kan nípa ibà Gani Adams ẹ gbọ́ sí lóòótọ́ ọmọ Yorùbá ni ibà Gani Adams àbínú pé ni tẹ́ lóòótọ́ ni pé bàbá ẹ̀ fẹsẹ̀ rìn lọ sí Arigidi ni àti pẹ̀lú wípé ọ̀rọ̀ ibà Gani Adams àti Sunday Igboho yìí ta ni ó wá yanjú ẹ̀ wọ́n ní pé látijọ́ tí Sunday Igboho ti ń ṣiṣẹ́ tiẹ̀ bọ́lọ́run ṣe rán wípé ǹjẹ́ wa gbọ́n bìkan rí tí Sunday Igboho ti sọ̀rọ̀ burúkú sí ibà Gani Adams bàbá Èkìtì wá sọ wípé àwọn lè mú fídíò 3 ọ̀tọ̀ọ̀tọ̀ jáde ó kéré tán níbi tí Ààrẹ Ọ̀nà Kakanfò ti ń sọ̀rọ̀ burúkú sí Sunday Igboho wọn wá nílára ló ń ṣe ibà Gani Adams o nítorí pé Onírìṣà pé ẹni tá à ń pè ní Sunday Igboho lólú ọmọ ẹ wo ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ torí kọ́ńbọ́ kí ọ̀rọ̀ jábọ́ ńbẹ̀ ẹ farabalẹ̀ wo kinní ọ̀hún láti bẹ̀rẹ̀ dé parí ni nítorí pé bàbá Èkìtì sọ̀rọ̀ ńbẹ̀ ọ̀rọ̀ ọ̀hún sì lágbára pọ̀ ẹ wo ẹja farabalẹ̀ gbọ́ kinní ọ̀hún kò wá jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn ń gbọ́ wa tàbí tẹ̀yìn ń wò wá bẹ́ẹ̀ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ ní bá wa tẹ̀ sójú ẹ̀ ẹ bá wa dọ́rẹ̀ káwa náà ó sì bá yín dọ́rẹ̀ ẹ wá mọ́ gbàgbé o láti tago pélébé kan tí ń bẹ níwájú ẹ̀ kúrò ní ọmọ àrùn ilé tí nígbàkúgbà tá a bá ti wà lórí ètò ibà Gani Adams wọ́n tún ti sọ̀rọ̀ kan o àṣírí ibà Gani Adams sì ti tú tọwọ́ bàbá wa bàbá Èkìtì
ibi tí wọ́n ti nànà kínní ọ̀hún wípé ibà Gani Adams ló ń sọmọ Yorùbá wọ́n ní àbájọ tó fi jẹ́ ṣe pé lòun lè gbọ́ ọgbó láti gbé èèyàn ẹ̀ ìbílẹ̀ nìkan ti pè sórí ètò lónìí pé tó bá jẹ́ ọmọ ibà Gani Adams náà jí gbé ìyàwó ẹ̀ tàbí bàbá òun ìyá ẹ̀ tí kò ní wọgbó láì dúró dèjọba ni ẹ wọ ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ ẹ̀yẹn ṣàṣìṣe àìdórí gbogbo ọ̀dọ́ ọmọ Yorùbá pátápátá níbi tí wọ́n rí pé ibà Gani Adams ó ti ń jowú Sunday Igboho àti pẹ̀lú pé àìfàgbàfẹ́ nìkan ni ò já yógùn Sunday Igboho ìlà sọ pé ó ń ṣe tiẹ̀ ó ní ẹ̀yin náà máa ṣe tìyín ẹ̀ mọ́jì ó dìjà aláfíà náà sọ pé ó ń wà ẹ wò ń tẹ́ ẹ lè ṣe fún wa ni pé ẹ tẹ subscribe button síbẹ̀ ẹ ta àgbo pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ torí kìíní ọ̀hún bá ti ń jábọ́ bí àpò yìí àní jẹ́ kí ti yín ó di sí o ẹ̀já ṣe àìsàn omi social media ẹ̀já máa bẹ́tù ọ̀hún bọ̀. mo ti ń sọ tipẹ́ mà irú ẹkùn ó wà fún gbogbo ọba ilẹ̀ Yorùbá àwọn ọba gidi ni o kì í ṣe orú tìwó o mi ò dárúkọ tìwó o ọba gidi so wọn ò lè wọn kí ènìyàn tó mú lára àwọn ọmọ ẹ̀ pé this is my next of king ṣé òyìnbó yẹ kọ̀rẹ́ẹ̀tì àti mo rú ìwà tọmọ yẹn lè wù kò sí bàbá tó máa sọ wípé tó ń bá lọ tó ọmọ tó máa kó gbogbo gún lé lọ́wọ́ rèé wọn à ń kó gún lé akótilétà lọ́wọ́ wọ́n rí i pé Sunday Igboho kájú ẹ̀ làwọn ọba yẹn náà fi rọ̀gbà yìí ká ọba bíi mẹ́jọ ló sọ pé tí Sunday Igboho bá wá sí Èkìtì ó gbẹ́dọ̀ dé palace àwọn because they know that he can do it the past record tí Sunday Igboho ti ṣe ilé àtìlẹ́ tó ń ṣe ilé lọ́wọ́lọ́wọ́ so tọ́ba ní Sunday Igboho lọ tọrọ mọ́tò lọ́wọ́ onírìṣà tí Sunday Igboho ò bá wùwà tó dáa sí bàbá ẹ̀ kò ní lè tọrọ mọ́tò káwọn lọ sí Ilé Ifẹ̀ kan lọ tọrọ ìgbéraga ò jẹ́ ìlara ò jẹ́ and I want to say something tonight àwọn kan sọ wípé ó ń promote àṣà ilẹ̀ Yorùbá àánú Yorùbá ṣe mí lọ́pọ̀lọpọ̀ o gbogbo ilẹ̀ Yorùbá we know that the symbol the root of the Yorùbá race the leader of Yorùbá race ni ọba ojú gbogbo wa ní Gani ṣe fi sọ wípé Ààrẹ Ọ̀nà Kakanfò olórí ẹ̀ṣọ́ bodè pé ó ju ọba bòmíì lọ nílẹ̀ Yorùbá ojú wa ló ti sọ pé nígbà tóun ti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò òun ò gbẹ́dọ̀ dọ̀bálẹ̀ fún ọba kankan mọ́ nílẹ̀ Yorùbá. Abẹ́kìtì ẹ ti ń tó ṣéèdì tẹ́ ń tó ojú wa ní Gani fi ń fi ó. ojú wa ní Gani fi ń jẹ oyè ọ̀tún Ààrẹ Ọ̀nà Kakanfò òsì Ààrẹ Ọ̀nà Kakanfò bí ààrẹ gbádùn Kakanfò bọ́ ààrẹ jíròrò ẹ jẹ́ kí n bi yín léèrè torí pé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá they need to correct something èyí tó bá ọmọ tó bá yẹ kán dàgbàjúbò Gani was number 15 Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ́ nílẹ̀ Yorùbá nínú àwọn 14 tó ti kọjá lọ mélòó nínú wọn ló ń fìyàn joyè mélòó nínú wọn ló ń fìyàn joyè ṣé Abíọ́lá yan ọ̀tún Ààrẹ Ọ̀nà Kakanfò àbí kìíní ló yan Ààrẹ Ọ̀nà Kakanfò that means to say Gani complete pẹ̀lú àwọn ọba wa ó ti ríra gẹ́gẹ́ bí ọba ó complete pẹ̀lú àwọn ọba ilẹ̀ Yorùbá bàbá Èkìtì ẹjọ́ ṣé mo lè kọ́ mi. nígbà tí ká ọba bá jẹ ọ̀tún. ẹ fún àìṣe bẹ̀rẹ̀ ṣó ní fún Èkìtì láyé kan sọ̀rọ̀ à ń gbọ́ yín. nígbà tí àwọn ọba wa bá jẹ ọ̀tún tí Gani náà jẹ ọ̀tún táwọn ọba wa bá jẹ òsì tóun náà jẹ òsì táwọn ọba wa bá jẹ àṣìpa tóun lọ jẹ báyẹn jíròrò ó ti sọ̀rọ̀ àìdọ́gba mọ́ wa lọ́wọ́ náà. that is why tó fi ń tẹ̀lé Yorùbá báṣubàṣu that is why tó fi jẹ́ pé ó máa rí ọba àwọn ọba ilẹ̀ Yorùbá nínú àṣà Yorùbá ẹni tó ló gbé àṣà ga ó gbẹ́dọ̀ dọ̀bálẹ̀ mo ti rí ibi tí Abíọ́lá ti dọ̀bálẹ̀ fọ́ba mo ti rí ibi tí Ọbásanjọ́ ti dọ̀bálẹ̀ fọ́ba bó tẹ̀ sọ pé ẹ dìde ẹ jókòó àwọn tó lè ṣe fún ni ó dọ̀bálẹ̀ fọ́wọn ọba. King Sunny Adé was 80 something years now. wọ́n lè dọ̀bálẹ̀ ń jọ wo. tó bá dé ọ̀dọ̀ ọba tó jẹ́ pé ọmọ 30 years ni bàbá yẹn máa nà. bẹ́ẹ̀ ni. ó máa dọ̀bálẹ̀ ni that is the part of our culture but Gani máa na ọwọ́ ni
ọba tó bá tún gba ọwọ́ lọ́wọ́ Gani orí àpèrè yẹn máa gbóná mọ́ ọba ọ̀hún tó bá ń lọ́wọ́ sí yín ìrùkẹ̀dẹ̀ ọwọ́ yìí kẹ́ fọmọ lórí. ẹ mọ̀ pé wọ́n gbọ́ pàdánù wọn nínú ọmọ tó kà mọ́ balẹ̀ jẹ́. kẹrí ọ̀pá tó gbé yẹ fẹ́ẹ̀kì ni Aláàfin Adéyẹmí Òfúnlọ́pàá kò ní ẹni èmi ni mo sọ bẹ́ẹ̀. fẹ́ẹ̀kì lọ̀pá ẹ̀yẹ ọ̀pá tí àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò máa ń gbé dání máa ń dá dúró fún ara ẹ̀. ṣẹ́gbọ́n mi ẹ lọ wádìí ọ̀rọ̀ tí mo sọ dáadáa yìí. wow. ọ̀pá tí àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò bá gbé dání ó máa ń dá tá bá gbé dání tá bá fi sọlẹ̀ báyìí wọ́n á gbọ́wọ́ kúrò bẹ́ẹ̀ ọ̀pá yẹn ò dẹ̀ ní ṣubú. wow. ẹni kó dọ́tọ̀wọ́ ẹ̀yẹ wò kó gbọ́wọ́ kúrò bẹ́ẹ̀ tí ò bá ní ṣubú. àṣírí lèmi ń gé fún yín lénìí. ṣẹ́gbọ́n mi tí wọ́n bá fẹ́ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò nígbà tá bá ṣètùtù ẹ̀ tán ẹ máa gbọ́ mi o wọ́n máa gbé awọ ẹkùn lẹ̀ awọ ẹkùn tó máa gbé awọ ẹkùn lẹ̀ nígbà tá bá ṣètùtù yẹn tán awọ ẹkùn yẹn ló máa dìde fún ara ẹ̀ tá a bọ́ sí ọrùn ẹni tó fẹ́ fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ọwọ́ náà fi àwọn náà ní fídíò kan tí wọ́n gbé ti Gani fún náà fi gbé sí lọ́rùn ọwọ́ náà fi gbé sí lọ́rùn mà ọwọ́ ẹni bá ní fídíò ìgbà tán fi Moshood Kashim wò jẹ́ á mọ̀ pé lóòótọ́ lọ̀rọ̀ tí mo sọ yìí ọ̀pá Ààrẹ Ọ̀nà Kakanfò kì í jáde tó sọ ti Fáṣẹ̀kiri yìí ọ̀pá ìyẹn ni kó gbé dání kó gbé sọlẹ̀ kó gbọ́wọ́ kúrò mẹ́ẹ̀ tọ́pa Yorùbá ní ṣubú. It's faking us. èròǹgbà ọkàn ẹ̀ ní láti da Yorùbá rú ṣé rí mà mo jókòó lénìí mi ò rí àwọn ará Ìlọrin bú o mi ò dẹ̀ rí àwọn ará Kwara bú ẹ wá ní èrè ìdíwò. kí nìdí. mo rí ọmọ Ìlọrin tó jẹ́ Yorùbá gidi tí Fúlàní jí wọn gbé mbẹ̀ tán pa wọ́n bí ẹni pẹran ṣé gbọ́ mi sà. nígbà tí a lọ Ìlọrin tá a dé Ìlọrin nígbà tó ṣe program yẹn tán nínú hall yẹn àwọn ọmọ Ìlọrin bíi mẹ́ta ló wá bá Sunday Igboho wọ́n dárúkọ bìkan kó lọ bẹ̀ ó lóun máa lọ oníkan máa wọrí gbogbo ẹ̀ níbo ló máa dé ṣé gbọ́ mi. èèyàn kan ti lọ bẹ̀ tó lóun fẹ́ yọ ọba lóyè òun fẹ́ fi ọba Yorùbá jẹ tó bá fẹ́ fi ọba Yorùbá jẹ ṣé ó tọ́ sí Gani ọmọ Tápà kó lóun fẹ́ fọba jẹ nílẹ̀ Yorùbá. tó ọwọ́ tí Gani gbé wọlé ọ̀dọ̀ wọn ń gbà yẹn lọ́hùn-ún náà rò pé Sunday Igboho ń gbé bọ̀ pé ó fẹ́ wá dá wàhálà sílẹ̀ sí wọn lọ́rùn ni èmi dẹ̀ sọ fún wọn pé Sunday Igboho wá láti wá dá wàhálà lẹ̀ ó wá láti wá kó wàhálà kúrò ní Kwara State ni and thank God màmá mi ẹ jẹ́ ká jọ wò ó ẹ pé àwọn ènìyàn tẹ́ bá mọ̀ ní Kwara State lénìí àwọn tẹ́ bá mọ̀ ní Kogi àwọn tẹ́ bá mọ̀ ní Ondo lẹ́kìtì ní Ọ̀ṣun tó fi dé Ọ̀yọ́ tó fi dé Ògùn tó fi dé Èkó pé ṣé ìjínigbé yẹn ò lọlẹ̀. ẹgbẹ́ ẹ̀yin èèyàn wa ṣé ìjínigbé yẹn ṣé kò lọlẹ̀. Yorùbá land generally ṣé ariwo ìjínigbé yẹn ṣé kò lọlẹ̀. láti ìgbà tí Sunday Igboho ti rìn káàkiri ó lọlẹ̀ gan ó lọlẹ̀ gan àìmọye ìrìn ó ti reduced. àìmọye ìrìn màámi confirmation lẹ́ ń gbọ́ yìí àìmọye ìrìn tí Sunday Igboho ń rìn káàkiri tí ò sú ẹ̀. Larry dàbí. hello ìyá mi. mo fẹ́ correct nǹkan kan ṣé ẹ gbọ́ mi. à ń gbọ́ yín sà lórí fóònù ẹ̀rọ ìlú ẹkùn ní bàbá Ọ̀jájá Ògúnwùsì Ẹnìtàn ló gbé mọ́tò fún lórí fóònù bàbá mi sà. Ọ̀ṣun State kì í ṣe Sunday Igboho. ṣé ẹ gbọ́ mi mà. à ń gbọ́ yín sà. ìlú ẹkùn Ọ̀ṣun State chapter ní bàbá gbé mọ́tò fún kì í ṣe Sunday Igboho ìlara ni ó bá wọn jà it is because the Yoruba has reject OPC ẹgbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́ apààyàn tí fi straight bullet pa ọmọ Yorùbá kiri the Yoruba has rejected tí àwọn ọba yẹn dẹ̀ mọ̀ pé lóòótọ́ lódodo tá a bá fẹ́ secure ilẹ̀ Yorùbá it is better we pick this boy ó capable láti ṣe mọ́tò yẹ́dẹ̀ẹ̀rẹ́ níjọ́ tí bàbá gbé fún wọn àwọn Ọ̀ṣun wọ́n ti lọ kílẹ̀ tí pé báwo wọ́n ti lọ brand ẹ̀
bẹ́ẹ̀ wọ́n ti brand ẹ̀ sí ìwé. wọ́n wá lọ gbé fún olóyè dẹ́ padà lé wọn lọ́wọ́ hand over kí lé wọn lọ́wọ́. mo ti sú ẹ̀ Àdìsá. 100 million tí bàbá dẹ̀ gbé kalẹ̀ náà Sunday Igboho kọ́ náà gbé 100 million fún irú ẹ̀kún náà gbé 100 million fún Sunday Igboho ń ṣe lébi bíi titi wọn. Bàbá Èkìtì. ṣé gbọ́ mi mà. àti gbọ́ ẹ ti correct bẹ̀rẹ̀ mi ní tí wàá lọ kí n tẹ́sí máa correct. ṣé rí Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ ẹ máa gbọ́ o oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ ó kù bí a month ní àṣírí Israel ló tú sí ọwọ́ Aláàfin Ọ̀yọ́ ìyẹn bàbá wa Adéyẹmí bàbá Adéyẹmí ò fẹ́ fi jẹ́ mọ́ Jonathan ló dúró tì bàbá yẹn lọ́rùn o Jonathan àṣírí yẹn náà àwọn ọ̀jọ̀gbọ́n tọ́jọ́ rìnrìn yẹn náà gbélébi lọ́wọ́. ṣé gbọ́ mi agbára federal ló lè bàbá oníbàbá lórí but àwa máa lo agbára Yorùbá lé lórí á pọ̀ oyè yẹn agbélẹ̀ àti OPC tó ló gbé dání OPC eléyìí tó ń control kò ní certificate kò ní certificate original certificate of OPC ó wà lọ́wọ́ àwọn gúrùpù bàbá Fẹ́dífàṣẹ́hùn ti today and in Nigeria constitution ẹgbẹ́ kan ò lè ní certificate bíi mẹ́rin kò possible ta kò possible ẹ yà lọ ṣèǹjì orúkọ yín ni ẹ yà lọ ṣe kíni lọ ṣèǹjì orúkọ yín so irú ẹ kò ní certificate tí federal government tó fòǹtẹ̀lù gbà ara tó bí wọn nù nìyẹn ìrònú ìkòkò ló dẹ̀ ń pajá ìrònú Sunday Igboho ló máa pa Gani máa mo sọ ẹja mu kúrò pé bàbá Èkìtì ó gba ti Sunday Igboho tẹ̀lé lẹ́yìn ẹja mú yẹ kúrò ẹja jọ wá fojú ọmọlúàbí wò ó kájọ wá fojú ọmọ Yorùbá wò ó. ẹ bá wa gbóhùn sókè sà. ẹsùn ẹ lè tún gọmọ. ẹ ṣeun sà. ṣe rí ọ̀rọ̀ Gani Adams àwa Yorùbá là fúnra sí ọ̀rọ̀ Gani Adams. ṣe rí kan tó wà bẹ́ẹ̀ ni pé àdúrà tọ́lọ́run ṣe fún wa nílẹ̀ Yorùbá tó yẹ pé àmúre yẹn ni pé àwọn Fúlàní wọ́n ti plan ní agenda wọn lẹ̀ fún Yorùbá for long time. Ibi tí Ọlọ́run ti kó Yorùbá yọ wípé Ọlọ́run fi Ìgbòho ó fi pamọ́. bẹ́ẹ̀ ni o Ọlọ́run fi pamọ́. fún Fúlàní gbà yẹn ni. because àwọn Fúlàní wọn ò fojú because alágbára kan tó fojú sígbà yẹn ni Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn Gani Adams. ṣe rí ibi tí àwọn Fúlàní ti plan ẹ̀ gbà yẹn àwọn Àtíkù Dangote àwọn ló sponsor ààrẹ ń gbà yẹn. ṣé ẹ rí nǹkan tó wà níbẹ̀ ni pé ibi tá a ti nífura ni pé Gani Adams ó jẹ́ fọwọ́ bandage máa dẹ̀ fúnfẹ̀ fún. bọ́lá tún já sí báyìí. ókè fídíò ẹ wà ń bẹ ó wà ń ta máa fúnfẹ̀ ẹ máa lọ wo fídíò yẹn. ok à ń gbọ́ yín. ṣé ẹ rí ibi tí àwọn bandage ibi tí wọ́n bá fẹ́ gbà wọlé Gani Adams ló máa get information yẹn. Then tí Gani bá ti lè jáde síta tó bá ti lè fún wọn ní information yẹn pé ibi báyìí ló ti gbọ́ information pé ibi tó máa gbà wọlé. Now ibi tí Gani Adams fún wọn nìyẹn pé ibi tó máa gbà wọlé nìyẹn. System tí Gani lò fún wọn tiẹ̀ nìyẹn iṣẹ́ tiẹ̀ nìyẹn. Tẹ́ bá dẹ̀ lọ gbogbo fídíò tí Gani direct débi báyìí ló máa gbà wọlé ibẹ̀ náà bá dé tẹ̀ máa gbà wọlé steady. Wọ́n ṣe ń jẹ. And again ó ní fídíò mẹ́ta tí Gani ti ṣe mítì pẹ̀lú àwọn emir tẹ́ pé wọn cover ẹyọ kan lọ́ọ́ release nínú ẹ̀. So nígbà míì tẹ nítorí nǹkan tó wà ń bẹ̀ pé àwọn Yorùbá kàn mọ́ blame Gani ò kì í ṣe ọmọ àlè o. No because Gani ò kì í ṣe ọmọ àlè no Gani ò kì í ṣe ọmọ àlè because Gani jà fún ó jà fẹ́ ìyá tiẹ̀ ni ó jà fẹ́ ìyá tiẹ̀ ni tó mi ò lè blame ẹ̀ because àwọn arábí wọ́n plan Yorùbá ni wọ́n plan àjẹ́dà wọ́n plan ní ẹ̀ sílẹ̀ ni. Àdúrà tí ká máa gbà ní pé Ọlọ́run tó kọ́ fún àwọn Fúlàní náà fojú sí ojú chief yẹn ibi tọ́lọ́run ti ràn wá lọ́wọ́ nìyẹn. kò kálígbọ̀n Fúlàní mọ̀ ni
wọ́n á ti ṣiṣẹ́ lórí swift látọjọ́ yìí. Ọlọ́run fi pamọ́ ni ẹ ṣeun gan bàbá kájí pápá àpá ẹ ṣeun gan sàn. God bless you ẹ ṣeun. kí èèyàn kan kó gbé bíi tí fídíò or voice message tí Sunday Igboho ti ń perí Gani láì dáa kó gbé síta màá kó mẹ́rin ti Gani síta. olóyè ò ráyè. Á dára fún wa, ojú òní tiwa. àṣẹ. àwa la máa borí ọ̀tá. àṣẹ. wọ́n ń jàporó ni àbùkù ti kàn wọ́n. àbẹ́kìtì. wọ́n ń jàporó ni wọ́n ti wà ní hòhò aṣọ ò bá wọn mọ́. ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí. mo ń gbọ́ tí màmá mi kan sọ pé ká má dá wọn lóhùn mọ́. ó léwu mà. ó ní tá a bá dá wọn lóhùn ó léwu. àwọn irọ́ kan wà tán máa ń pamọ́ èèyàn mà. tí ènìyàn ò bá sọ̀rọ̀ lénìí tó bá dọ̀là wá nígbà tó sọ kí ló sọ ó ṣe sọ pé kò rí bẹ́ẹ̀. torí irọ́ a máa dòótọ́ nígbà míì. àwọn oní àyídáyídà wọn a máa sọ̀rọ̀ dòótọ́ tá lẹ̀ mọ́ èèyàn lára tólúwẹ̀ á wá ọṣẹ àti kàkà tó máa fi fọ́ tí ò ní rí fọ́. tí ò ní rí. ìkejì bàbá mi máa ń sọ̀rọ̀ kan ó ní abàlújẹ́ tó ń bàlújẹ́ tẹ́ ẹ̀ bá sọ fún pé ó ń bàlújẹ́ tó bá dọ̀là náà òun náà máa sọ pé òun náà wà lára àwọn tó ń tú ìlú ṣe. wow. so tá a bá ti rí ohun tí ò tẹ́ wa lọ́rùn ní irú àkókò tá a wà yá gbẹ́dọ̀ sọ síta mà ẹ tún gbọ́ o. à ń gbọ́ yín sà. nọ́mbà one ogun tá à ń jà lénìí àwa generation tó wà ń bẹ̀ yìí àwa ojúlówó ọmọ ọkọ ni mò ń bá wí o. Number one, the cause of ogun tá à ń jà lọ́wọ́lọ́wọ́ náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ làwọn bàbá wa rí ń gbà yẹn lọ́hùn tó dákẹ́. tó ń náà wò fẹ́ wàhálà. ẹyẹ ọmọdé ló ń ṣe ẹyin ṣe é mọ̀ èwo tó bá dá lóhùn àdàbí títí ẹ̀ tó bá dá lóhùn àdàbí títí ẹ̀ òun ni àyè fi wá gba tápà. òun ní àyè fi wá gba tápà tó wá kọ́lé ìgúnnú tiwa lọ́rùn náà. tó ń kílé ẹ̀. ṣẹ́gbọ́n mi mà. àwa pẹ̀lú sà. Number one, fídíò kan jáde lánàá wọ́n ń sọ fún wa wípé ẹ wo àwọn ò tọrọ lọ́wọ́ ọba o. a ti play ẹ sì gidi eléyìí o. a ti play ẹ̀. àwọn ò tọrọ ọba kọ́ ló ra eléyìí o. èní làwa ṣe é mọ̀ pé Ṣèyí Mákindé ló rà fún wọn. ẹ já bira wa léèrè àwọn ọmọ Yorùbá. kòlábò Ṣèyí Mákindé àti Gani Adams ní Ọ̀yọ́ èrè wo làwọn ọmọ Ọ̀yọ́ state jẹ́ ń bẹ̀? Failure. Because ní gbogbo state tó ti create Àmọ̀tẹ́kùn Ọ̀yọ́ state ló fọ́nbù jù. That I can say that they don't have any achievement because Gani Adams was the leader in Ọ̀yọ́ state Àmọ̀tẹ́kùn. So tẹ́ bá ti rí bẹ́ẹ̀ yẹn rí pé wọ́n celebrate failure ni. Òbẹ́kìtì. ṣé gbọ́ mi mà ẹja sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà. à ń gbọ́ yín sà ń gbọ́ yín. lẹ́nu àná bá ti ń tẹ́tí àwọn bọ̀ wá ààrẹ sí ẹ àwọn ìyẹ́ ò ṣe tuntun mọ́. mo ti ń sọ fún wọn ti pẹ́pẹ́ ẹni máa kú pàdé ẹni máa pa I don't have another home jùlẹ̀ Yorùbá lọ. ṣé gbọ́ mi mà I don't have another home jùlẹ̀ Yorùbá lọ. tí ilẹ̀ Yorùbá Ọlọ́run ò ní jẹ́ kí ilẹ̀ Yorùbá worst jù báyìí lọ kọ́lọ́n tó bá wa tó. Gani ó lè kẹ́rù ẹ̀ fáàmù kó di Núpé ibo lèmi fẹ́ sá lọ. Núpé báwo. ṣe ẹlẹ́mọ̀pọ̀ ọmọ Núpé ni. ọmọ Núpé ni. Núpé. ẹlẹ́mọ̀pọ̀ ọmọ Núpé ni mà. kí sọmọ Yorùbá. ibi àkókò. no it's not Yorùbá wọ́n gbà tọ́ mẹ́ ni ibẹ̀ náà ibẹ̀ wọ́n gbà tọ́ mẹ́ màmá mi we are talking about origin they are saying no màmá mi tá a bá débi òtítọ́ ọ̀rọ̀ tá a bá sọ tá a bá rò òtítọ́ ọ̀rọ̀ tá a bá sọ àwọn bàbá wa ni ó máa ń dẹ̀bi ni ogun ló dá sí wa lọ́rùn lóde òní. They are celebrating failure.
failure ni mà ẹnu Ṣèyí Mákindé ló sọ wípé they lost more than 300 Àmọ̀tẹ́kùn soldiers under the umbrella of Gani Adams tó fi jẹ leader wọn. 300. What is the achievement? Bẹ́ẹ̀ ni O'Brien ló sọ nínú interview ẹ̀ kan. Ó lágbára o. O'Brien ló sọ tó bá gbé mọ́tò fún Gani lẹ́nìí it means that they deliberately collabo with together to waste the life of youth in Oyo State. Ma ẹ jẹ́ padà síbi fídíò tí mo rí lẹ́nìí tí bàbá Adéṣọ̀kan èmi máa dárúkọ tí ó tó bá jẹ́ bàbá ti tèmi ló ń jó lágbálágbá màá lùlù lágbálágbá fún bàbá mi kó lè mọ̀ pé ohun tó ń ṣe ò dáa. This bàbá Adéṣọ̀kan àjọ pàdé ní Kútọ́nù tí iṣẹ́ kan tí iṣẹ́ méjì mọ́ nígbà tí Májàsọ́lá àti bàbá Akíntóyè wà ní Kútọ́nù. Bàbá Adéṣọ̀kan architect Akínọlá George àjọ wà bẹ́ẹ̀ ni ìgbà yẹn náà ti organize the security of the Yoruba race. How do we do it? Bó ṣe máa map ilẹ̀ Yorùbá bá ṣe máa rìn to be able to secure our land. Bàbá yìí wà ń bẹ ń gbà yẹn lọ́hùn ó sọ story ohun tí Gani fojú ẹ̀ rí pé díẹ̀ ló kù Gani fẹ́ pa òun tóun ò bá fàtì jùlọ. Mo tẹ̀ ti gbàgbé ọ̀rọ̀ yẹn ìyá mi kan ló pè mí láàárọ̀ yìí ní láti London pé bàbá torí ìyá mi àti ìyá àjọ wà ní Kútọ́nù ni ó ní bàbá Èkìtì kì í ṣe bàbá Adéṣọ̀kan lòun wò yẹ mo ní òun ní lẹ́gbẹ̀ẹ́ Gani ó ní Gani tí ó ní bàbá tó sọ fún wa pé Gani fẹ́ pa òun pé Gani ló da OPC rú bàbá tẹ̀ ń wò yẹ bàbá Adéṣọ̀kan yẹ is one of those people to fund OPC pẹ̀lú bàbá Dr. Frederick Fasheun. Bàbá òun ló wá jókòó ti Gani lẹ́nìí èmi mọ̀ bó ṣe ń sọ kì í ṣe dídùn inú ọkàn bàbá wọ́n ti bàbá sí ni tàbí owó torí owó burú owó máa ń gbọ́ ọmọlúwàbí kò lọ́wọ́ èèyàn wẹ́tà gẹ̀ẹ́tì ní pápápá because mi ò rí I don't see that bàbá yẹn can low to that extent kán lọ máa pé abẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kó pàrọwà sáwọn ọmọ ẹ̀ tí inú ń bí for what? Are they not the one that start this issue? Torí pé wọ́n declare pé Ìgbòho gbọ́ níta pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu ó ti fọwọ́ sí ìlú ẹ̀kú wọ́n ti approve ìlú ẹ̀kú o ní àwọn ọmọ Gani bá ya wèrè sígboro ṣé bàbá yẹ ò sí ṣé ó sùn ni àbí kò sí láyé mọ́ tó wá ń pe àwa tá a wà lẹ́yìn Sunday Igboho ní bloggers pé ràn yẹ àwọn ọ̀fẹ́ gbé mọ́mọ́dé sọ fún wọn láàárọ̀ yìí ẹ sì máa gbọ́ ràn yẹ bóyá ràn yẹ lẹ́ máa gbọ́ tètè yín máa fi di tẹ́ ẹ̀ fi lè Yorùbá lẹ̀ ṣé gbọ́ mi mà so ó ti dójú ẹ̀ ń sì tá a gbẹ́dọ̀ sódódó ọ̀rọ̀ tá a gbẹ́dọ̀ ṣe kiri tá a gbẹ́dọ̀ sódódó ọ̀rọ̀ mo sọ ń bì kan mo ní tí bàbá yẹn bá fẹ́ ṣe ẹ̀ ń parí ìjà láàrin àwọn OPC ni o OPC bàbá Frederick Fasheun OPC Gani Adams OPC New Era OPC reform kí ló wá dé tó fi wá jẹ́ pé ọ̀rọ̀ Sunday Igboho lẹ́tọ́ wa lọ sọ ń bẹ̀. ó sú wa o. kí ló ṣe Sunday Igboho bá yín ṣe OPC ni. ẹ̀ ń bínú orí mo dẹ̀ sọ lẹ́nìí Kútọ́nù lèmi ti sọ fún bàbá yẹn ní kí n má sọ bẹ́ẹ̀ mọ́ mo ní Gani ti sọ wípé Yorùbá ò ṣe é nu ẹnu fún Gani ti sọ fún wa pé Yorùbá ò ṣe é jà fún so nígbà tá a dẹ̀ rí ẹni tó sọ wípé òun ní tòun o ìran òun ní Yorùbá ò máa jà fún Yorùbá òun dẹ̀ máa nu ẹnu fún wọn olórin kẹ́kọ̀ọ́ nìkan mà ìyá mi ó lóun fẹ́ ṣe ohun tẹ́nìkan ò ṣe rí bẹ́ẹ̀ ni ò bá ṣe nídìí pẹpẹ kò lè jẹ nídìí pẹpẹ mi ìmọ̀ bóyá ẹ̀ ń gbọ́ mi lé o. ẹ gbọ́ ṣe ń gbọ́ Bàbá Èkìtì lórí YouTube àti Facebook o. Hello. TikTok ń kọ́. àgbọ̀yìn
Loud and clear. ẹ̀yin gbọ́ lórí TikTok Facebook àti YouTube ṣé ń gbọ́ bàbá Èkìtì ẹjọ́. so tẹ́nìyàn bá ṣe nídìí pẹpẹ. ẹ kárí kọ́mẹ́ǹtì yẹn dákun à ń gbọ́ yín. tẹ́nìyàn bá ṣe nídìí pẹpẹ kò lè jẹ nídìí pẹpẹ. so iyì àti àpọ́nlé tí Sunday Igboho gbà ẹ má gbàgbé pé Gani sọ wípé ẹ lè sọ olórí ogun ilẹ̀ Yorùbá di méjì ẹbí léèrè ta ló fi jẹ olórí ogun ilẹ̀ Yorùbá àwọn tó súnmọ́ Gani dáadáa wọ́n wà ní Ondo state lọ́dọ̀ mi bíbá lẹ́kìtì bíbá yìí wọ́n ní Gani ò yan ìbọn rí ṣé ẹni yẹla ní Yorùbá máa fi jẹ olórí ogun nígbà tó ṣe pé ìyà èèyàn jẹ wá let us say the reality. à ń gbọ́ yàrá Èkìtì. So the confirmation and endorsement tí bàbá wa Ọ̀jájá Ògúnwùsì tó fún Sunday Igboho ó ṣọ́ọ̀kì wọn mi ò mọ ní kọ́ máa sọ lọ́rọ̀ ni gbogbo nǹkan lọ́lọ́run fún mi lẹ́bùn ẹ̀ agídí Èkìtì lónìí ṣùgbọ́n Ọlọ́run ò fún mi lórí kíkọ Ọlọ́run fi ìyà oní kíkọ jẹ mí. ó parí. ó ní òun máa ṣeun tẹ́nìkan ò ṣe rí wọ́n ní dandan ni ó máa jìyà tẹ́nìkan ò jẹ rí ó ní tó ń bá jìyà tẹ́nìkan ò jẹ rí òun máa gbádùn tẹ́nìkan ò gbá rí lẹ́mi fọ́ sí wẹ́wẹ́. ṣẹ́gbọ́n mi mà Ìgbòho ẹ lọ ka ìsì Yorùbá ẹ lọ ka ìsì Yorùbá dáadáa mà. ní kí ẹ jẹ́ kí wọ́n sẹ́ẹ̀tì àtìmí torí pé bàbá Awólọ́wọ̀ fẹ́ di president. ẹ̀kan flag ètò ẹ̀kan sẹ́ẹ̀tì àtìmí Abẹ́òkúta ẹni ṣọ́nlẹ̀ à ń gbé Abẹ́òkúta. tẹ́ bá ka history bàbá Awólọ́wọ̀ because bàbá Awólọ́wọ̀ want to become a president of Nigeria ni bàbá ti bẹ̀rẹ̀ sí ní problem but Ìgbòho torí pé Ìgbòho sọ wípé ẹ má pa ìran Yorùbá mọ́ ẹ lọ béèrè ẹni tó jẹ ìyà nítorí Yorùbá bí Sunday Igboho nínú history Yorùbá kò sí tó gbé àjàgà gbogbo ilẹ̀ Yorùbá ó gbèrú torí pé ó fẹ́ ṣeun torí pé Sunday Igboho ṣeun tẹ́nìkan ò ṣe rí ó dẹ̀ jìyà tẹ́nìkan ò jẹ rí fún ìran Yorùbá ó wá dé pa à ń jẹ ọrọ̀ tẹ́nìkan ò jẹ rí ó wá ń gba iyì tẹ́nìkan ò gbà rí Gani wá ń bínú ó wá expect pé òun ló yẹ kó fún ní iyì yẹ kò possible ìyá mi wọ́n là lọ tọrọ mọ́tò ń bẹ̀ ni wọ́n là lọ tọrọ owó ń bẹ̀ ni mo lè sọ ìrìn àjò wa sí Ọ̀ṣun state Ìgbòho ní pé tí òun bá ti launch ìlú ẹkùn ní Òṣogbo òun máa kí bàbá wa Àtaọ́jà tòṣogbo from there to Ẹdẹ ṣé mọ̀ pé Ẹdẹ náà ti fún wa ní ìyàwó kejì pé kò ní dáa kó lọ sí Òṣogbo kó má délé àná òun kó ń kí bàbá yẹ but nígbà tá a máa ṣe gbogbo kìíní yẹn tán ilẹ̀ ti ṣú tá a rò pé kákan kí bàbá Àtaọ́jà kádẹ padà ni ó gbà wá ní time a bá tètè sá ó di Ilé Ifẹ̀ a lérò ẹ̀ pé kákan kí bàbá kádẹ jáde ni bàbá shock everybody ṣé ẹ rí wípé onírìṣà pé Sunday Igboho ló lú ọmọ ẹ̀fọ́rí ló jẹ́ fún Gani. ṣé ń gbọ́ mi mà ṣé ń gbọ́ mi gbogbo lé Sunday Igboho ẹ jẹ́ gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ já pọwọ́pọ̀ ká sọ̀pọ́tì olú ọmọ yìí ṣọ́ọ̀kì ló jẹ́ fún gbogbo àwa tá a wà ń bẹ̀ ṣọ́ọ̀kì ló jẹ́ fún àwọn ọ̀tá Sunday Igboho ẹni bá lójú inú tó rí tó lọ ń bẹ̀ yẹn that movement mà á mọ̀ pé confirmation nìyẹn àwa olóyìnbó àwa overgraduate ń pè ní endorsement. àwa overgraduate ẹ̀yin undergraduate a máa pè ní confirmation àwa overgraduate máa ń pè ní endorsement. àwọn undergraduate ń pè ní confirmation ẹ̀yin overgraduate ń pè ní endorsement. àwa overgraduate máa ń pè ní endorsement. wọ́n ti padà fàájá. yes. wọ́n ti fàájá olóyìnbó ní talẹ́. so that day lo èmi ti mọ̀ pé the camp of Gani Adams wọ́n ti rógo
because ó jẹ́ ṣọ́ọ̀kì fún àwa gan ẹ jẹ́ kí n sọ kankan fún yín níbi tí ó yà wá lẹ́nu dé nígbà tá a fẹ́ jáde ní Ilé Ifẹ̀ kí ká máa padà eléyìí tó yẹ kí Sunday Igboho àti gbogbo àwa tó tẹ̀lé káwọn máa lọ sí ọ̀nà Ìbàdàn ọ̀nà Ilé-Ìṣà ní gbogbo wa tún ládórí kọ. kí lẹ̀ ń wá. because we did not expecting it àwọn wa gbé jáde ń sì pé Sunday Igboho lọ tọrọ mọ́tò ni ó lọ tọrọ owó lọ́wọ́ Onírìṣà ni fine ìran ọmọ ló máa ń tọrọ owó ló máa ń gba owó lọ́wọ́ bàbá ẹ̀ ìran bàbá ló dẹ̀ máa ń ta ọmọ ẹ̀ lọ́rẹ ìyá ọmọ gidi ni o ọmọ tó bá gbọ́dọ̀. ó ṣe ìran ọmọ ló máa ń gbowó lọ́wọ́ bàbá ẹ̀ àtẹ́wọ́. ìyá ọmọ gidi ni o ọmọ tó bá ń gbọ́rọ̀ sí bàbá ẹ̀ lẹ́nu lórí kínní lẹ́nu gbà tọ́mọdé yẹn ti padà dé yìí ṣé ìjínigbé yẹ ò lọlẹ̀ the answer is ó lọlẹ̀ skik ó lọlẹ̀ torí pé Ọlọ́run ti fi ìbẹ̀rù ẹ̀rù Ọlọ́run wà lára Sunday Igboho bẹ́ẹ̀ni àwọn ò dẹ̀ ní ẹ̀rù yẹn lára àwọn ò ní ẹ̀rù yẹn lára mà ká má tanra wa jẹ ká má ṣe kìnnì ká má tanra wa jẹ so èrèdí tí àwọn fi dúró gẹ́gẹ́ bí ogun àwọn ò ní gbà àwọn ò ní ṣe kíní kankan ẹ jọ̀ọ́ bí ọdún 5 sẹ́yìn tí Sunday Igboho sí ń lé mọ́mì wa Gani Arikuyeri ààrẹ jọlọ́f wọ́n sọ fún wa pé wọ́n ní plan security lẹ̀ wọ́n jí wa gbé lórí everyday wọ́n sọ anything but nígbà tí Sunday Igboho dé ìgbà tẹ́ fún wọn lówó ètùtù wọ́n wá ń pariwo wípé kí Sunday Igboho má bà plan security plan tó ti ṣe é lẹ̀ kó má bà jẹ́ alájàsà. now Sunday Igboho wọnú igbó wọ́n ní ó lọ ń fly drone ó lọ ń ṣe camera let me give you one thing today now ẹni àwọn tó ń fly drone nínú igbó they are well trained police officer tí wọ́n kó fún Sunday Igboho láti federal government láti Àbújá wá mi ò ní dárúkọ iye nọ́mbà wọn ṣé gbọ́ mi mà. kò nídìí ànídìí. mi ò ní dárúkọ iye nọ́mbà wọn tán kó fún Sunday Igboho láti Àbújá wá àwọn ní Gani kọ̀ndẹ́mù wọn àwọn tó jẹ training nìyẹn o ẹ bá wá bí Gani léèrè ta ló training wèrè. Amẹ́ríkà náà ti training níbo ló ti jẹ training ṣé níbi tó ti fagi ní furniture kábíntà àwọn tó train tó ń tẹ̀lé Sunday Igboho tí àwọn yẹn sọ wípé bí wọ́n ṣe ń lọ anywhere àtàbà ti dé wọ́n á máa ṣe fídíò ìyẹn ló máa jẹ́ rìpọ́ọ̀tù tá a máa fún ọ̀gá wọn l'Àbújá any state tá a bá ń lọ mà tó bá ti kú ọ̀tún la tá à ń lọ làwọn yá ti dé sílé Sunday Igboho ní Ìbàdàn àwọn yẹn ni mọ́tò wọn máa ṣáájú àwọn ló dẹ̀ máa wà lẹ́yìn tó ìlara ló ń bá wọn jà kò dẹ̀ sí ní ìkórìtà tá a wà wíìdì Yorùbá a nílò failure mọ́ so ẹni bá ti ṣe rere ẹja máa tu bí ejò ẹni a bá lè ṣànjẹ ká ṣànjẹ. ojú Yorùbá ti là. ó ti pẹ́ náà mà àti rúbọ tó pọ̀ lọ́wọ́ àwọn Fúlàní jù kéèyàn kan máa deceive wa no ẹ sọ fún Gani àṣetutù mọ́ bó bá dọ̀la kó àwọn ọmọ ẹ ti kú màá sẹ́ẹ̀dì write up tí ìkan nínú àwọn ọmọ Gani tó kọ síta pé bàbá Onírìṣà ó ń fa orí apá kan ó ń dápá kan sí àgbàkídé ẹ̀ wà lọ́jà kórí ọmọ tuntun ó wọ́. káwọn náà lọ sọ́dọ̀ ọ̀nà ní máa fún wọn ọ̀ní ìṣe fún gífà bàbá dáadáa ní bàbá tí Gani bá fẹ́ ṣe babaláwo kó lọ wá tí Ọọ̀ni bá fún wọn ní mọ́tò wọn àti ní kọjá Ilé Ifẹ̀ tí mọ́tò yẹn máa pa wọ́n wọn ní kọjá Ilé Ifẹ̀ wọn ní kọjá Ilé Ifẹ̀ tí mọ́tò yẹn máa ti pa wọ́n ilẹ̀ Yorùbá máa bí wọ́n. Bàbá Èkìtì ẹjọ́ ṣé mo lè sáré kàn mí ní ẹ má bínú bàbá mi ò kọ́ tọrọ sí lẹ́nu o. ẹ kọ́ mi màmí ẹ kọ́ mi. ẹsẹ̀ omi mu kí ni kì í sọ̀rọ̀ sókè. mi ò kọ́ tọrọ sí ọ̀rọ̀ tí bàbá Èkìtì sọ yìí bẹ́ẹ̀ ni màmá mi ṣe rí nǹkan tí bàbá Èkìtì sọ yìí ó ń jẹ́ kí orí mi máa wú.
Yorùbá-Wuyi bàbá Èkìtì sọ̀rọ̀ kan tí mo fẹ́ kí gbogbo àwọn Yorùbá ká pay attention to. Wọ́n ní wípé Gani Adams sọ wípé òun dàbí ọba àbí bí òun jọ àwọn ọba kan lọ nílẹ̀ Yorùbá wípé òun dẹ̀ lè tẹríba. I think there's a way he put it. Bẹ́ẹ̀ ni pé ẹ mọ̀ Gani rẹ̀ bẹ́ẹ̀ ni pé Ọlọ́run kékeré kan lòun nílẹ̀ Yorùbá bí ọba kan. Tẹ́ bá connect ọ̀rọ̀ yẹn pẹ̀lú àwọn tí ó ní Ààrẹ Ọ̀nà Kakanfò fojú ọba bò ní ìlú. ẹjọ́ sa ẹ má bínú ẹjọ́. Torí Mr. Janosi ìbólẹ̀ ti wá. Ẹjọ́ mi fẹ́ gbàgbé line of thought mi. Tẹ́ bá connect ọ̀rọ̀ yẹn pẹ̀lú máa tó sọ̀rọ̀ l'Ógbómọ̀ṣọ́ tó ní káwọn èèyàn wọn máa tẹríba kó mọ̀ máa kí bàbá àtìyá wọn káwọn kan àwọn kìíní kan bàbá ọba ni wọ́n. Mo fẹ́ kẹ́ connect ẹ̀jẹ̀ tí ń rùn nìyẹn o. Ṣé ẹ jẹ́ ká má tọra wa Gani ò ṣọmọ Yorùbá o gbogbo àmọ̀ pé Gani ò ṣọmọ Yorùbá. He's not a Yorùbá man. That's the truth. So báwo ni ṣe rí ibi tí wickedness àwa Yorùbá gbé ká bára wa sòtọ́ I'm sorry o kéèyàn kan má fi pé mo fẹ́ bú ọba o kọ́lọ́n fún ọ̀rẹ́ kẹ́ bàbá wa tó kú former ọba Ọ̀yọ́ Aláàfin àwọn náà kọ̀ sí ẹ̀. Because àwọn tí ìbáṣepọ̀ wọn fún máa yìí jẹ ọ̀nà whatever ni tán fi jẹ kíní tó jẹ yìí gbogbo nonsense yóò ní máa ṣe máa yí báyìí ṣe máa fi ẹyin tí òun ṣọmọ Yorùbá jẹ irú kíní yẹn. Ok ẹ má bínú jẹjẹ kí sọ ní èdè Yorùbá wa wọ́n ẹ̀ tẹ́ ṣe máa fi ẹyin tí ò kì í ṣọmọ Yorùbá jẹ èèyàn lẹ́tẹ̀ máa fi jẹ irú kan bá ẹ wo kan tó ń ṣe nílẹ̀ Yorùbá ẹ wo bí Sunday Igboho ọmọ ọkọ ẹ wo bó ṣe ń ṣe ẹ rí bí Sunday Igboho ṣe ń ṣe ni ẹ máa mọ̀ pé ẹ̀jẹ̀ Yorùbá ló wà lára máa yín náà. Ẹ lè mú ẹ lè gbé ọmọ kan wá láti ta ṣé bàbá Èkìtì ayé yín ò ní bàjẹ́ bàbá mi àti ìyá mi màmá Yorùbá-Wuyi ṣe rí nǹkan tí bàbá wa yìí sì sọ ni mo sì leave on a comment section ní lórí YouTube lẹ́ni àwa Yorùbá ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ nígbà tó yẹ ká máa sọ̀rọ̀ when you see something you say something tó bá ti lè rí ọ̀tá ẹ bá ojú ọ̀tá ẹ jẹ́ kó jó síwájú ọ̀tá ẹ ọmọ Ondo ni mí àwa náà dẹ̀ lágídí bí Èkìtì àwa àgbọ̀n náà tí bá rí ẹ pẹ́rẹ́ kójọ́ mọ̀ ọ̀tá ọmọ Yorùbá mo máa gbé lé ẹ lójú ni mi ò ní fi ọ̀rọ̀ sábẹ́ àwọn kankan sọ. Àwọn bàbá wa àti gentle jù gentle débi wípé àwọn Fúlàní àwọn ọmọ lẹ́lẹ̀ wọ́n máa fọwọ́ gí wa nímú wọ́n máa sọ pé kí la fẹ́ ṣe nílẹ̀ bàbá wa kí ló ń ṣẹlẹ̀ gan. So I was on a program today. Tẹ bá rí bí ọmọ Yorùbá máa yìí ṣe kíní kan stam jẹ́ mi ìfẹ́ dárúkọ ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní ṣépè fún ọmọ Yorùbá ẹgbẹ́ ayé bàbá àti yẹ́ ẹ̀ máa ṣe kíní kan ní ayé kíní kan mi ò dárúkọ ó bẹ̀rẹ̀ sí ní ṣe mo wá ọba pé tó yẹ pé bó ṣe mú ẹ́nájì yìí bó ṣe fi ń ṣépè fún ọmọ Fúlàní àtàwọn ọmọ Ìgbò àtàwọn ẹnìbò tó fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ ni kò bá da kí ló ṣẹlẹ̀. Nikki only the Yorùbá-Wuyi please the speaker volume is low. Oh, volume is low. Yeah. Ẹ dẹ̀ ń pariwo náà, wọ́n tún ti bẹ̀rẹ̀ ní yàrá ìjọba àpọ̀ra táàpù. Ẹ má bínú jàre kọ́ ló wọlé. Ẹ ti fún mi ní 2 minutes, máa parí within kínní. Gbogbo àwọn àwa la ṣe kíkan Gani Adams yìí. Ẹ jẹ́ kí Gani Adams kó lọ understand pé òun ṣọmọ Yorùbá kó gbé jẹ́ kó jókòó síbi tó fẹ́ wà jẹ́jẹ́. Kó má ever try láti sọ pé òun fẹ́ ṣe kínní. Ṣé rí mo wà lórí program kan lẹ́yìn Yorùbá-Wuyi, mo jẹ́ pé àwọn ọmọ Yorùbá tó bá ń gbọ́ mi. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa fi energy yín àti ọ̀tẹ̀ yín ẹ máa fi bá àwọn ọ̀tá Yorùbá jà ẹ má máa fi bá ọmọ Yorùbá ẹgbẹ́ yín jà ẹ kúrò nídìí àbòsí. Ẹ jẹ́ ká wá sọ̀rọ̀. Mr. Janosi ẹ jẹ́ ká wá sọ̀rọ̀. Ẹ ní sùn Mr. Janosi kò tí ì kàn yàwó lórí fóònù ẹ máa gbọ́ sókè sà. Ẹ kálẹ̀ ọ̀rọ̀ question méjì ni mo ní. Kí ló dé bàbá ò ní gbé bílọ̀sì fún Sunday Igboho àmì tó gbé idiot fún àwọn ọmọ Gani Adams. In a normal setting ó yẹ kí wọ́n jáde káwọn náà sọ̀rọ̀ bí olóyè Igboho ni kí là ń bára wa jà fún ẹjọ́ sọ fún mi. àmọ́. Kí ni torí gbogbo ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ shenanigans Igboho dá wọn lóhùn kó sọ̀rọ̀. So àwọn àgbààgbà Yorùbá ló yẹ kó dìde kó kọ́ṣọ̀nù bàbá Amẹ́ríkà this is not even bàbá mi ò ń ṣẹgbẹ́ kó kọ́ṣọ̀n Gani kó stop because all this nonsense go move with the Yorùbá forward ó drag wa backward ni. You understand what I'm saying now? If we want to move forward unity la need láàrin ara wa. Now we have OPC Fashion
we have OPC New Era, but another one Arigidi Gani nìkan ló jẹ́ tó ń fa wàhálà. Tí àwọn pípọ̀ yẹn bá jẹ́ obìnrin, wọn ò ní gbà kí ọkọ wọn ó ṣẹ́jú sí obìnrin mi. Kí ló dé? Kí ló dé bó la ń lọ dáàrọ́ kọ̀ wọ̀? Ìrìnsè tó jẹ́ táìmù yìí lẹ́nu kan ṣẹ̀ṣẹ̀ wá ń gbé mọ́tò fún wọn. Àmọ́ wòlé tó gbé mọ́tò fún wọn right now tó ń jẹ́ káyé gbádùn. Ọ̀ní sọ pé òun ló ń gbé mọ́tò sílẹ̀, ẹni tó gbé mọ́tò fún wọn kó sọ̀rọ̀ náà. Ẹ wo gbogbo àwọn tá à ń bára jà nílẹ̀ Yorùbá yìí. Hello, Mr. Speaker. Yorùbá I'm one of your biggest fans. Mo sọ fún ẹ tó bá ṣe ṣé o dé máa bá ẹ jà. Kí alọ́láwọ̀n tí mo fẹ́ sọ fún ẹ ní pé tábà ti ń sọ̀rọ̀ wá ló campaign fún bàbá Tinubu. Ara yẹn jáde campaign fún ọmọ wa ni ẹjọ́ ṣe. Ẹ jáde ẹ campaign fún. Because nǹkan tí bàbá yìí ti ṣe. Ó ṣe ilẹ̀ títí ìlú mi, ó ṣe já sí another town. Tọ́lá náà ṣe ni òní dárúkọ ojú kọ́tọ́ ọmọ eré Àkúrẹ́ ìyá yẹn ni mo wà. Ẹ ṣe kó tó di pẹ́ ẹ̀nà mi lórí ọ̀rọ̀ Tinubu. Ẹ ṣe gan, ẹ wá máa lọ. Àwọn ti Tinubu tó bá mú ọ̀rọ̀ wọ́n máa mú ẹ̀ṣẹ̀ wá ni. Ó yẹ bá wa gbọ́ sókè lẹ́yìn yẹn ló máa kan Mr. Larida. Wọ́n ti drop ó tẹ̀ dábẹ́. Ẹ bá wa gbọ́ sókè lórí fóònù. Ẹ kú dédé àsìkò yìí sà. Hello ma. À ń gbọ́ yín o, à ń gbọ́ yín nẹ́tíwọ̀kì inú ojúmọ́ ló máa ń tù fún. À ń gbọ́ yín. Ọkọ ètò olúwa ọmọ ṣagbára dọ̀tún. Àṣẹ Èdùmàrè àjọ ń ṣètò ni. Àwọn nǹkan kan wà tèmi fẹ́ mo fẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ lé lórí tí mo sọ̀rọ̀ lé lórí. Kí ni nǹkan náà sà? À ń gbọ́ yín sà. So nǹkan tí mo fẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ lé lórí táwọn èèyàn sọ̀rọ̀ lórí ni pé Gani Adams tó ń ṣàlàyé wípé mo ò fóun láṣẹ mo ò fóun ní kiri ṣé tí wọ́n bá gbàbúrò rẹ̀ tàbí wọ́n gbé ìyẹ́ ṣé á dúró pé mo ò fóun ló fi kó mo tó wọnú igbó lọ ìlara ni because Sunday Igboho tẹ̀ ń pariwo yìí àdéhùn ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ Yorùbá. Ẹ tó bá ti pè lẹ́ẹ̀kọ́ ẹ stop máa pè yín padà torí Ọlọ́run. Mo wo kíní ẹ̀kan tó ń ṣe níṣẹ́ ni máa wọ́n mu gúdàsà ó mu táàpù. Ta ló mu gúdà? Kò ń ṣẹlẹ̀ nígbà yóò bọ́dẹ̀ ló ń gbẹ́. I don't understand lára ni. Ẹ má gbọ́ wa nínú ilé sa, ẹ má gbọ́ wa nínú ilé. Gani Adams gangan. Mi ò I don't understand. Okay, kí ni Sunday Igboho ṣe? Kí ni Sunday Igboho ṣe? Tẹ́ bá ti pè wọlé ẹjọ́ ẹ má máa gbọ́ wa nínú ilé. Táìmù tí mò ń sọ̀rọ̀ kọ́lẹ̀ yín gbọ́ nínú ilé. So tẹ́ bá ń lísì sínú ilé tẹ́lẹ̀ ń gbọ́ tèmi ó máa contradict ara ẹ bá wa gbóhùn sókè. Yorùbá wo yìí? Ọlọ́mọ ṣọ̀gbọ́n ẹ̀ṣẹ̀ wọlé ni kò tí kàn yín. Ẹ bá wa gbóhùn sókè. Mo fẹ́ sọ nípa ọ̀rọ̀ mọ́tò yẹn ni. Ok, à ń gbọ́ yín fún information lórí ẹ̀. Ok, ṣe rí mọ́tò yẹn ó yàtọ̀ sí Hilux. Eléyìí Toyota Hilux ni eléyìí tí wọ́n fún Sunday Igboho. Ok. Tí bàbá wa Ọọ̀ni tán gbé fún. Kábíyèsí Ọ̀jájá o. Yes, Toyota Hilux òun náà gbé fún wọn. Then ṣe rí eléyìí àwọn kí wọ́n ti ń pè Mr. Bush Hilux and this one is a maybe republish something. So they should not compare this one. Wọn ò gbọ́dọ̀ compare eléyìí pẹ̀lú Toyota Hilux. That one is chacha, everybody mọ̀. Kò sẹ́ni tó máa rí tí ò ní mọ̀. Ẹ wo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ṣó ẹ wo táyà ẹ̀ náà. Ibẹ̀ ni ọtí máa mọ̀. Ẹ wo ríìmù ẹ. Ẹ má tún gbọ́rọ̀ táyà síta. Àwọn yẹn máa sọ̀rọ̀ ní wọ́n tún lè táyà owó di onírin. A gbọ́dọ̀ gbé síta. Táyà yẹn gan ó ti fi hàn bí mọ́tò yẹn ṣe jẹ́. Mọ́tò eléyìí ò lè wọnú igbó náà. Wọ́n máa ṣẹ́ǹjì táyà ẹ̀. Tó bá wọnú igbó kò lè padà síta mọ́. Báwo yẹn bá wá fẹ́ lè use fún wọn? àìsàn ni eléyìí. àìsàn lélẹ̀ so they should not compare this one with ẹ̀rí pẹ̀lú logo pẹ̀lú key pẹ̀lú tear rubber ó yàtọ̀ sí eléyìí tọ́lọ gbé so bóyá jẹ́ nìyẹn. ẹ ṣeun sà.
kí ló sì gbé wọn sọ̀rọ̀ nípa táyà mọ́ Ilios ní Ilios àwọn kan níta kan máa Ilios ní Ilios ń jẹ́ kí náà wọ́n tẹnu mọ́ táyà ṣáà ní táyà ń jẹ́ ẹ bá wa lo 3 minutes yàrá Nikki táyà ní táyà ń jẹ́. ẹ ṣe ìyá mi so mo kàn sáré fẹ́ round up sí nǹkan tí mo ti sọ lẹ́kọ̀ọ́ yẹn wípé bàbá Èkìtì ti sọ àwọn ọ̀rọ̀ kan tí mo dẹ̀ fẹ́ pé ká tún pay attention. Gani Adams ń rẹ̀ bíi mini god nílẹ̀ Yorùbá bígbà pé ọba lòun kò dẹ̀ kí í ṣe ọba. mo dẹ̀ fẹ́ ká connect sí hello ok mo dẹ̀ fẹ́ kẹ́ bá wa connect sí statement yẹn sí àwọn ọmọ Fúlàní tí wọ́n bí sílẹ̀ Yorùbá tó wà ní Ògbómọ̀ṣọ́ àti Ọ̀yọ́ àti everywhere nílẹ̀ Yorùbá pátápátá àti Kwara náà tí wọ́n sọ pé àwọn ò lè tẹríba fún ọba kinní kan ní bàbá ọba so ẹ̀jẹ̀ ló ń rùn bẹ́ẹ̀ yẹn because that is a very very important information. And nǹkan tó dẹ̀ ń jẹ́ ká mọ̀ ni wípé Gani Adams is not working for the Yoruba people. Period. This man needs to be put back into his place. Àwọn ọmọ Yorùbá ò kì í bínú èèyàn ọmọ aládé ni wá. We work with confidence because we know who we are. So àwọn ò ní láti máa bẹ̀bẹ̀ fẹ́ anybody. Gani Adams yẹn ní ìmọ̀ bóyá èèyàn tó ní OPC gan ọmọ Yorùbá gan ni ọmọ Ondo town ni. Ọmọ aláṣẹ ni àwọn ọmọ Yorùbá ọmọ aládé ni wọ́n ọmọ aláṣẹ ni wá. Ní láti máa gbọ̀n fún anybody. When you see your enemy you call them out. Èmi kan tí mo ń láti Ondo town there is this ọ̀rẹ́ mi kan tó ń bá mi ṣọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ TikTok ní omi ìkúkú mọ̀ orí náà tó lọ́mọ Ondo town ló tó fẹ́ máa fi sí mi lórí àwọn núpé kan àwọn àtàwọn kíní kan náà jọ ṣe Ondo town ọmọ mo gbé náà wojú ẹ̀ ni o mi sọ pé tó pẹ́ mo ní má ẹ̀ fà àwọn ọmọ Ondo ọmọ núpé. Ṣé ọdún sáà mo ní ìbẹ̀ṣẹ̀ máa ń kọ́kọ́ ń bẹ̀rẹ̀ yẹn psychologically wọ́n máa wo orí ẹ̀ tíntìntín. Nǹkan táwọn Fúlàní máa ń ṣe nìyẹn they will change your history wọ́n máa bẹ̀ sí ní wọ̀ yín lórí tí wọ́n ṣe pé àwọn ọmọ Yorùbá ta tètè pariwo. Mi ì mọ ibi tí Gani Adams wá and like I said on your show kó tó di pé wọ́n sọ pé wọ́n gbọ́ mi mo ní bàbá kọ́lọ̀ fún ẹ̀rẹ́kẹ́ bàbá wa the former king Aláàfin of Ọ̀yọ́ tí wọ́n gbéṣẹ̀ wọn bá ti máa fi máa yìí jẹ́ ẹ lè má máa ẹrú àwọn ipò bẹ́ẹ̀ yẹn ẹ̀ ń gbé fún ọmọ tápà ẹni tí àbí inú pé àbí whatever tó ń pera wọn these people are not Yoruba people. ṣé rí bàbá wa ti sọ a lot of things pé that some things okay mi kò má dà pé mo tún repeat nǹkan tí bàbá Èkìtì ti sọ ṣé rí bàbá Èkìtì tún sọ̀rọ̀ kan tí mo tún fẹ́ sọ again. Pick up when you see something you say something gbogbo kakọ máa fi ọ̀rọ̀ sábẹ́ àwọn sọ a máa rí nǹkan tí ò dáa a ní sọ a máa ní kiri ẹ jẹ́ ká máa tábà ti rí ojú ọ̀tá yín ni ìdí tí wọ́n ṣe bẹ̀rù Sunday Igboho nìyẹn síta àwọn fẹ́fẹ́ máa kọ́ àwọn ọmọ wa pé kọ́ wọn máa respect àwọn bàbá wa kọ́ wọn máa tẹríba ìyàwó ní kì í ṣe ẹ má jẹ́ kí gba time but bàbá Èkìtì kí lẹ sọ. ẹ bá mi sọ ní TikTok padà ẹ bá mi fún bàbá Èkìtì ní gift torí táìmù wọn tí wọ́n lò ṣé Johnny ti sọ̀rọ̀ tẹ́lẹ̀. àwọn tó wá kọkọ oṣù nílẹ̀ Yorùbá tán dẹ̀ wá fẹ́ gbàlúmọ̀ wa lọ́wọ́. oko oṣù náà wá kọ nílẹ̀ Yorùbá àwọn wo náà wá kọkọ oṣù. ẹ má bà ṣe ṣòjà. ó lè ní bàbá ẹ̀ jà tó sọ lọ sáré gidi. ìtàn ẹ̀ ń bẹ lọ́wọ́ mi. bàbá Èkìtì ó yẹ kẹ́kọ̀ọ́ history pa Gani Adams because ẹ ní tó ẹ lọ́wọ́ burúkú. wọ́n ní kí n panu dé. ìtàn ẹ̀ ń bẹ lọ́wọ́ mi bàbá ẹ̀ jí màálù èèyàn kan ní màálù ni bàbá ẹ̀ ń dà kẹrin tí ènìyàn bá ti kọjá ayé ẹ̀ nílùú onílùú á gbọ́ tara ẹ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ Arigidi tó ń claim ó ti pín Arigidi sí méjì ọba tó wà lórí ipò l'Arigidi náà Gani fipá gbé wọbẹ̀ ni òun kọ́ ni ìlú ń fẹ́ òun kọ́ ni fámú olófinráyè máa fẹ́lá ní Arigidi. jẹ́ gbọ́ mi. Yorùbá tó bá ti wá dọ̀rọ̀ Sunday Igboho bá gbogbo everybody fẹ́ pè wọlé ni ẹ̀ tó wà lórí kọ́ọ̀lù lálẹ́ wọ́n fẹ́ tó 1 million times 500,000 bá a kún sókè. Yorùbá wo nǹkan tó máa ń fàjà wa nìyẹn o ẹ máa jà wá rà TikTok nǹkan tó máa ń fàjà wa nìyẹn o. ẹ ní ẹgbàá lọ́wọ́ tẹ̀lé kó bòmí lórí ṣé ẹlẹ́gbàá lọ́wọ́ kẹ̀kẹ́ bòmí lórí. àwọn lọ́ọ̀yàwó àwọn oṣù ìsìlámù. ṣé ìsìlámù ẹ bá gbé òsòkè rí àsọ̀rọ̀ lẹ́yìn bàbá wa ẹ má gbé mo ti gbàgbé yẹn ọtí tẹ́yìn náà wẹ̀
ẹ̀yin náà ti wọ ọmọ kan tó dé tí bá fẹ́ gbé sí spíkà tó máa lọ máa tẹ fídíò. kò sí wàhálà. sẹ́rí nǹkan tí ibi aspect mi mo fẹ́ fi gbà wo. ìṣẹ́jú mẹ́ta náà ni o aspect yẹn ìṣẹ́jú mẹ́ta ni à ń gbọ́ sàn. ó ní pé alágídá gbòdì yìí ó gangan ó jẹ́ ẹni pé òun gangan ní instrument tí àwọn nọ́tánà tó fẹ́ máa lò tó fẹ́ wá jà wá ló. èwo sọ alágídí agbòdì. tó jẹ́ Ṣèyí Mákindé yẹn. àtìgbà tí ṣé Kwankwaso àbẹ̀wò nìyí tí ó tó lọ ń bá ní kí lorúkọ ẹ̀ yẹn tí yẹn tó àti ẹ ti jọ ń sọ̀rọ̀ tọ́nà fẹ́ lọ as president candidate. tẹ bá wo àtìgbà yẹn òun ló ti di pé ó intensify wàhálà tó wà láàrin òun àti Tinubu. tó tí ò wá jẹ́ pé ó ní kankan tó fẹ́ fàyọ ń bẹ̀ gbà tí wọ́n gbé mọ́tò fún Ìgbòho tán òun ló tó wá wọ̀ kó fẹ́ gbé mọ́tò fún Gani Adams. torí òun ṣe ká má wo ti Gani Adams nìkan alágídí agbòdì yẹn náà òun náà wà lára ẹni tó jẹ́ pé orúkọ burúkú wò lélẹ̀. so òun náà wà lára àwọn tó fẹ́ kógun ja ilẹ̀ Yorùbá. tabadẹ wàá wò náà dáadáa gba ti Ìgbòho náà òun náà wà lára àwọn tó gbàbọ̀dé fún Ìgbòho tó lò mọ̀ pé wọ́n bọ̀ wá bírèkì Ìgbòho mọ́lé. ó dẹ̀ ní pé wọ́n ní chief security of the state. wọ́n ṣe kó ọmọ lọ lábẹ́ náà wọ́n ní chief security wọ́n kó ọmọ lọ wọ́n kó ọmọdé padà. ó sì àwọn kò fẹ́ sẹ́ẹ̀tì panel. ṣé ìyẹn ló yẹ kó máa ṣe ni àbí àwọn tán ti kó wá bó ṣe máa sẹ́ẹ̀tì wọn. ẹni tí wọ́n pa ọkọ ẹ̀ ṣé kò yẹ kó wá ṣe máa sẹ́ẹ̀tì wọn. àwọn tó jẹ́ pé wọ́n ṣe ṣé kò yẹ kó wọ́n ṣe máa tó yẹ kó máa put the things in place tó máa wà okay fún wọn. wọ́n ṣe jí àwọn ọmọ ìgbélé ẹ̀ sẹ́ẹ̀tì panel. ọ̀gbẹ́ni yẹn gan ó yẹ ká fojú sí lára mo dẹ̀ mọ̀ pé àwọn alálẹ̀ náà wọ́n máa dí pẹ̀lú ẹ̀ òun náà wà lára àwọn tó fẹ́ gbà bọ̀dù because a ti mọ̀ pé kí lorúkọ ẹ̀ a ti mọ̀ pé Gani a ti mọ̀ pé ó ti ń gbègbèsè ọ̀tálẹ̀ Yorùbá wọ́n ṣe sọ̀rọ̀ ẹ̀ ló ṣe ń lọ ṣé àsìkò sí ló yẹ kó gbé mọ́tò fún gbogbo yẹn ló yẹ ojú ọ̀run tẹ̀lé ẹ̀fọ́ láì fẹ́ gbà kan ra wọn ọlọ́mọṣọ́ gbọ́n sókè ẹ ṣeun sá. Secondly àwọn kan máa mú reference wèrè kan kó bá àwọn ó pa ní ìjà ìdí àràbà ó gbèjà Yorùbá ṣé Fúlàní ló pa bọ́n Haúsá ló pa. tẹ máa ìgbà tó bá fi máa ń ké Fúlàní ni máa ń yọ tó bá ń ké Fúlàní lọ́wọ́ tó bá jà ní ìdí àràbà Gani ò ní bá wọn jà o nítorí Haúsá ni o Haúsá ò dẹ̀ ń ṣe Fúlàní o. And secondly gbogbo ìgbà tó máa ń fún wa ní information pé Fúlàní ń bọ̀ wọ́n fẹ́ gbàbí kan wọlé ẹ̀ṣẹ́ irọ́ ni ṣóyè yìí ó kàn fi ń dìkọ́ ìwà ni because tó bá yẹ kí òun good bó ṣe sọ pé òun ní intelligent tó pé òun security bí olóyè ṣe ń ṣe kọ́lọ́ ṣe ń ṣe ó yẹ kóun ti mọ̀ ibi tí wọ́n ti ń plan kìíní yẹn ó yẹ kó ti ní tòsí yẹn lọ́wọ́ kó tó wọlé Yorùbá kó tó máa pariwo pé wọ́n gbọ́kadà wọlé o ẹ̀yin náà wò ẹ tó bá jọ ọmọ kọ. wọ́n ti ń bọ̀ o wọ́n ti wà lórí òkè kìíní kan. ẹ tó bá jọ ọmọ kọ Yorùbá wuyì ṣóyè yìí kò sí ni báàgùn ṣe sílẹ̀ ṣóyè yìí ara ń ta wá bó ṣe ń pọ̀ àwọn èèyàn wa bí kò tẹ̀ ṣe jẹ́ ìlú wa ni wọ́n ti ń pọ̀ àwọn èèyàn wa ṣóyè ara ń ta wá òun náà ló ṣe CSI tí CSI fi ń jà fún ìhun ẹ̀ ibi tí a bá ti dán wọn kọ mọ̀ yàtọ̀ sọ́ọ́ máa lè nìyẹn ṣùgbọ́n àwa Yorùbá ń gbà mí a kò máa ń wò ó pé kíní kan tẹ bá fojú inú wò dáadáa tá a bá kọ́ gbogbo dọ́ọ̀tì papọ̀ wọ́n ti plan Gani Adams sáàrin wa the more for long time because kí ni ìdí tàtíkù fi jẹ́ kí tó fi ń bá tó fi gbé 50 million fún tó fi long canvas bàbá nígbà yẹn Aláàfin ń gbé kọ́ gbóyè yẹn fún òun dẹ̀ náà ọ̀nà dẹ̀ ni wọ́n ṣe tí màá náà fi kú Fẹ́rí Fáṣẹ̀hún wọ́n destroy kìíní yẹn ìgbà tó wá ní gbẹgbẹ́ mi tún fẹ́ dìde ní ìsìn tó jẹ́ irú ẹ̀kùn nkí èlé tún máa protect ilẹ̀ Yorùbá o a gbọ́dọ̀ jẹ́ kó wá sáyé wọ́n tún activate Gani òun lẹ́fìrí tó ń ṣòṣì ìranù tí wọ́n ń ṣe kiri orí line tí wọ́n mọ́ kó ṣì lọ́ wọ́n ṣe this same man bó ṣe máa ń dà nǹkan rú nìyẹn bó ṣe lọ sí the whole Europe gbogbo Yorùbá Union tó wà ń bẹ̀ tó ní kó máa fòun jẹ president òun ló wà èmi ní assistant president nílùú tèmi wá yìí Gani Adams ni ó wáṣẹ olóṣègbà gbogbo ẹ̀ lọ́wọ́ wa tó ní ká fi òun jẹ grand patron tó dàlú àwọn sọ ó ní ká change orúkọ sí OPU ó ṣe òun ló dá gbogbo OPU tẹ́rí ní gbogbo all over the country òun kọ́ ló dálẹ̀ náà àwọn Yorùbá Union ti wọ̀ ready ó kò máa wó máa wá convert ṣe yí ó máa sọ pé ẹ jẹ́ ká sọ ní OPU
a máa pariwo pé òun ní ẹgbẹ́ kan ní Europe òun ní gidi àná máa lè ní gbogbo nǹkan tó bá ti jẹ́ ti Yorùbá ó máa bàjẹ́ ni mission ènìyàn ńlẹ̀ Yorùbá so nǹkan tí mi kọ́ ni kí n sọ ni ẹjọ́ ẹ bá wa gbọ́ sókè lórí fóònù ẹ ṣeun gan. ẹ bá wùyí mọ́ kí ẹ kalẹ̀. ẹ má wulẹ̀ kí mi 3 minutes náà lè máa lò mí ìròjọ́ kankan má kí mi. kò síbi tẹ́ ẹ̀ ń lé wa lọ àwa TikTok la níyí. sẹ́rí ibi tẹ́ máa kọ́ bẹ̀rẹ̀ point mi ni kí n máa sẹ́rí àti náà máa connect on dot kan ṣe yẹyí. sẹ́rí mo ò ní concrete evidence lọ́wọ́ but tẹ́ bá ṣe wọn analysis yìí ṣe yẹyí tó fi jẹ́ olùkọ́ só jọmọ́ iṣẹ́ tèmi. sẹ́rí àwọn Yorùbá láti fúnra láti lẹ̀ ṣe yẹyí. sẹ́rí Gani Adams àwọn kan nínú àwọn evidence mo dẹ̀ ti rí nínú gbogbo kan tí mo rẹ́ fi sọ̀rọ̀ yìí ó wà lára àwọn fídíò tí bàbá Èkìtì máa ń play tó ọmọ Gani Adams gbogbo máa ń sọ the last time tí mo show bàbá Èkìtì wọ́n ní máyì ń gbé Fúlàní tẹ́ bá dẹ̀ wò ní kí wọ́n plant Gani sáàrin wa bíi mọ́ọ̀ nínú tán because tẹ́ bá wo OPC òun nígbà kan òun lẹgbẹ́ tó lágbára jù nílẹ̀ Yorùbá London Frederick Fashion síta ni wọ́n fi pa bàbá yẹn tí wọ́n fi yọba ilé ayé lẹ́mìí bàbá yẹn tó fi da ẹgbẹ́ ẹrú Gani ni. And number 2 tẹ́ bá wò aṣáàgbọ́n pé Àtíkù ló gbé 50 million lẹ̀ tí wọ́n fi Gani jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ìgbà tó wọ́n bẹ̀rẹ̀ ti kọ petition against ẹ̀ pé kó má fi jẹ́ kẹ́ máa connect wọn dọ̀tí ẹ̀ pọ̀ o because àwọn Yorùbá ìgbà mi ò yẹ kẹ́ máa gbé nǹkan máa Àtíkù ló gbówó kalẹ̀ tí ó lóòótọ́ ni àgbélé 50 million ló fi joyè yẹn gbà yẹn òkè tó yẹ òun ṣèkọ́ tó bo 50 million lọ ní ló gbé fún bàbá náà gbà kó ṣe ó joyè yẹn lásán nǹkan tó máa fi ń dùn mí nínú ọ̀rọ̀ wọn bàbá wa ń gbà mí nìyẹn tẹ́ bá máa ṣe nǹkan ẹ má máa ṣe gbogbo ẹ̀ nítorí owó ẹ máa ro tàwátàwá lẹ́yìn náà tó yẹ yí ok the same game tí wọ́n play pẹ̀ ní Fẹ́rí Fáṣẹ̀hùn òun náà lọ tún fẹ́ bá Chief Sunday Igboho play ṣó yẹ yí nígbẹ́ kọ́ ọmú kúrò bọ̀bọ̀ yìí ni ó ń disturb wa ṣó yẹ yí ṣẹ́wọ́n kí lẹ́yìn ìgbà yẹn ni wọ́n tún àwọn Fúlàní náà fífa àti Gani joyè tí wọ́n wé láwàní sí lórí ilẹ̀ Haúsá wọ́n fi compensate iṣẹ́ tí wọ́n rán tó ń jẹ́lẹ̀ Yorùbá ni o but àwọn Yorùbá àfúnra sí. ẹ pẹ̀lẹ́ káàbọ̀. ẹ̀ka lẹ́mọ́ mi. kálẹ̀ o mo kí ẹ káàbọ̀ bàbá mi. àyíkẹ́mà wọ́n ń lójú ẹ̀. adúpẹ́. ìgbọ́dọ̀ kọ́lẹ̀ sọ sílẹ̀ ni pé fẹ́ràn Gani àbí Gani àwa ti gbọ́ gbogbo àṣìbí lánàá. níbo tún nìyẹn. a gbọ́ gbogbo bó ṣe ń lọ. níbo tún nìyẹn. fẹ́rí máa yàn àwọn tó ń sì mọ̀ nìyẹn àwọn tí wọ́n mọ̀ èyí tó máa ń sọ pé kótó kọ̀ máa ń dùn pẹ̀lú àwọn Yorùbá ni pé bí ìkọjáde wa sọ lẹ́ẹ̀kan náà jagun ẹgbẹ́ wọn bẹ́ẹ̀ gbogbo Gani ológun ọkàn tó jà nǹkan tó kọ́ ìtọ́jú nìkan máa sọ ní pé kọ́ jọ̀ nítorí Ọlọ́run tó bá ní kọ́ fẹ́ parí ìjà fún bàbá wa pẹ̀lú Gani Àdàmú kọ́ jọ̀ nítorí Ọlọ́run kọ́ má gbà o orí sì ni pé kò lérò orí lọ́kàn o máa ní òní plan ilé lọ́kàn bó ti wà ní. Ọlọ́run ṣàánú wa níta dé mi. òní plan ilé òní kankan lọ́kàn bó ti wà ní. bó dẹ̀ ṣe wà yẹn gbogbo plan ẹ̀ tó ní táwọn ẹ̀rọ tó wọn tó bá ní pé kán lè wà papọ̀ Gani òní kankan tó fẹ́ òní kankan tó fẹ́ ṣe ilẹ̀ Yorùbá nǹkan tó yọ̀pọ̀ lọ́pọ̀ nítorí àwọn Yorùbá tó kọ̀ máa sọ pé ààrẹ àgbà Yorùbá ni ó jẹ́ kí wọ́n jọ fọwọ́pọ̀ ní Gani òní kankan tó fẹ́ Gani ológun ọkàn tó já yìí ogún wo ni Gani já yìí tó borí ogún wo ló já yìí nítorí káwọn Yorùbá ti máa ronú yẹn tó bá wà àwọn tó ń bẹ̀rẹ̀ yẹn nìsí bóyá 2000 àwọn tó jọ 2010 2003 àwọn tó rẹ̀ṣẹ̀ tó ń kó mọ́ra nìsí tó wọ́n sọ pé bàbá àdẹ́gbẹ́jì lọ ogún wo lọ́nà oríṣi ní Gani já yìí ogún wo ló já yìí nígbà tó tún gbogbo orí já yìí. ẹ ṣeun tó. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.